Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣetán láti gbọ́ yìí, ó jẹ́ ọ̀rọ̀ tí yóò fọwọ́ tọ́ ayé yín, tí yóò sì yí ayé yín padà sí rere. Láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè, Evangelist Babátúndé Samuel, tí ẹ tẹ́ sílẹ̀ kí ó sì di alábùkún fún ní orúkọ Jésù. Lọ sínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 4. Ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Mo sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa ní àkókò ìṣòro. Ayọ̀ Olúwa ní àkókò ìṣòro. Ìjọba ẹ pé ní àkókò tí ọmọ Ọlọ́run bá ń la wàhálà ìdààmú kọjá, àkókò ó yẹ fún irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ láti máa yọ̀. Bíbélì sọ fún wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì nípa Àpọ́stélì Paul àti alábàárìnrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ Sílà. Bíbélì pé nítorí ìyìn rere a jẹ wọ́n níyà púpọ̀, àbẹ́ẹ̀kọ́, a sì tì wọ́n sínú túbú. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyà tí wọ́n ti fi jẹ wọ́n, a tún wá tì wọ́n sínú túbú, a kan àbàmọ́ wọn lẹ́sẹ̀ àtọwọ́. A dẹ̀ wá rí i pé nígbà tí wọ́n ló di ọ̀gànjọ́ òru, wọ́n gbé ohùn sókè sí Olúwa, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Ìgbà tí wọ́n wá yin Ọlọ́run, iṣẹ́ àmì àti ìyanu èyí tí ẹnìkan ò rí rí ó ṣẹlẹ̀. Wọn ò yin Ọlọ́run nítorí kí iṣẹ́ àmì àti ìyanu lè ṣẹlẹ̀ o, wọ́n kàn yin Ọlọ́run náà ni. Wọ́n rí i pé Ọlọ́run yẹ ní yíyìn nínú ìṣòro àwọn, Ọlọ́run yẹ ní yíyìn nínú ìdààmú àwọn. Orin yẹn ní Ọlọ́run mi mo yin orúkọ rẹ tó ga jù. Ọlọ́run mi mo yin orúkọ rẹ tó lógo. Nípòkípò tó léwu kémi lè wà ó. Màá dúpẹ́ síbẹ̀ n ó yìn ọ́ o. Ẹgbọ́n tó lù nìyẹn sọ, ó ní nípòkípò tí mo lè wà, èmi ó yìn ọ́ síbẹ̀ n ó dúpẹ́. Ìjọ mọ̀ pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí arìnrìnàjò sọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ́wọ́ Jésù ní Olúwa àtolùgbàlà, tí Jésù sì ń ṣe àkóso ọkàn rẹ̀, ìjọ mọ̀ pé ayọ̀ Olúwa ní okun wọn, ayọ̀ Olúwa ní agbára wọn ní ìkóríta ìṣòro, ní ìkóríta ìdààmú, ní ìkóríta ìpọ́njú. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, mo fẹ́ kó mọ̀ pé ní àkókò yìí tí gbogbo ẹ̀ wọ́n lórílẹ̀‐èdè, tí gbogbo ẹ̀ burú yìí, ó yẹ kó máa yọ̀ nínú Ọlọ́run rẹ̀. Ayọ̀ Ọlọ́run ní okun rẹ̀ lákòókò yìí. Torí pé bí inú rẹ̀ bá ń bà á jẹ́ nítorí ohun tó ń là kọjá, tàbí nítorí ohun tó ń dojúkọ, tàbí nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó ń rí, ìyẹn lè fa ìṣubú fún ọ. Ó léwu fún Kìrìsìtẹ́nì láti máa banújẹ́ ní àkókò ìṣòro. Kì í ṣe ohun ayọ̀ ní fún Kìrìsìtẹ́nì láti máa banújẹ́ ní àkókò ìṣòro. Ṣé rí àwọn tí wọ́n gbàgbọ́ ìgbàkúgbà ni wọ́n máa ń rò pé kéèyàn máa yọ̀ lákòókò ìṣòro orí ibú ni. Àwọn tó gba ìgbàgbọ́ nítorí ohun tí wọ́n fẹ́ jẹ nínú Jésù nìkan nìyẹn. Ṣùgbọ́n àwọn tó gba Jésù ní kíkú ní yíyẹ, ayọ̀ máa ń wà fún wọn ní àkókò ìṣòro. Torí pé ayọ̀ yẹ àkàsà máa wá láti inú ọkàn wọn ni. Ẹ wo fún àpẹẹrẹ Àpọ́stélì Paul tí mo sọ fún wa, gbogbo alámọ̀tàn yẹ. Kí ni inú dídùn rẹ̀ tó fi yẹ kó máa dó láàrin òru, kó máa yọ̀, kó máa yin Ọlọ́run, ẹni tá a nà tí a sì tún sọ sínú túbú, nínú túbú lájú sí o, ó dẹ̀ tún wá ń yọ̀. Ẹjọ́ kí láyọ̀ rẹ̀? Olórin kan ní Jésù láyọ̀ mi, Jésù láyọ̀ mi, bí mo lówó lọ́wọ́ tí mo ra lẹ̀ mọ́lẹ̀, èyí kì í so lórí ayọ̀ mi, Jésù láyọ̀ mi. Ìṣòro rẹ fúngbà díẹ̀ ni, ohun tó ń là kọjá fúngbà díẹ̀ ni, ìpọ́njú ayé rẹ fúngbà díẹ̀ ni, àìríjẹ rẹ fúngbà díẹ̀ ni, gbogbo ohun tó wù kó máa là kọjá fúngbà díẹ̀ ni. èrèdí ni tó yẹ kó fi máa yọ̀. Ó yọ̀ nítorí pé ìgbàlà Ọlọ́run jẹ́ tiẹ̀. Ó yọ̀ nítorí pé ìrètí ìyà nípẹ̀ kó dájú. Ẹ jẹ́ ká wọ verse 5 Fílípì orí 4 yẹn sí 6 yẹn. Kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí. Verse 6, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti àbẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ fi ìbéèrè yín hàn
fún Ọlọ́run. Kí ni Paul gbìyànjú sọ fún wa níbi ni pé nínú ohun gbogbo ká dúpẹ́ ṣáájú, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. In any condition we find ourselves as Christians, we are to acknowledge him, we are to give him praise. Ọ̀pọ̀lọpọ̀ èrèdí wà tó fi yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sọ kíni kan, if the devil give you a reason, just a reason fún ẹ láti banújẹ́, there are 1001 reasons láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí náà ó yẹ kó o máa dúpẹ́, mú ìdúpẹ́ lọ́kùnkúndùn. Bíbélì wípé nínú ohun gbogbo kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ohun tá à ń wá tá a rí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ohun tá à ń wá nígbà tá ò rí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ ń banújẹ́ lórí pé òrò ń jẹjẹ, ẹnìkan ló ń jẹyẹ, ó ń banújẹ́ lórí pé kò lálàáfíà àti jẹ. Ìyẹn tó jẹ́ kàyéfì fún wọn, tó jẹ́ sọ̀rọ̀ wọn kò sì sọ̀rọ̀ ẹlòmíì. Ohun tó jẹ́ sọ̀rọ̀ ẹni yẹn owó ò lè tán. Ìdí nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó yẹ ká mú bá a ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bí a ṣe ń fi ọpẹ́ fún Ọlọ́run. Bíbélì wípé ẹ̀yin Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Ọlọ́run dára sí wa, ohunkóhun tó wù ká máa là kọjá, Ọlọ́run dára sí wa. Ìwé orin kan tí a máa sábà kọ níbi ìkómọ lónìí, àfọpẹ́ fún Ọlọ́run. Tá bá mọ ìtàn ẹni tó kọ orin yẹn àti bí orin yẹn ṣe jáde wá, a mọ̀ pé ó lágbára lóòótọ́. Arákùnrin tó kọrin gẹ́gẹ́ bí ìwé ìtàn tí mo kà tó fi yé mi, arákùnrin inú táìmù pandemic náà wà. Pandemic yẹn so severe bíbi pé ìlú kan tó jẹ́ ìlú olódi kékeré ní gbogbo àwọn ìlú wa ń sá lọ tí wọ́n lọ isolate ara wọn síbẹ̀ kí wọ́n bá kó àrùn yìí. But at the end of the day, àrùn yẹn bẹ̀rẹ̀ sí tún ràn láàárín wọn níbi tán wà. So wọ́n wá láti máa sìnkú òkú tí pásítọ̀ yẹn sí lójúmọ́, kì í sọ̀rọ̀ 50 mọ́, tí pásítọ̀ yẹn máa sí lójúmọ́. Inú ìdààmú yẹn náà níyàwó tiẹ̀ ti kú, tí ó fi wá kan orin yẹn jáde pé a fọpẹ́ fún Ọlọ́run ní ọkàn àti ní ohùn wa, ẹni tó ṣe ìyanu ńlá nínú ẹni tí aráyé ń gbé yọ̀. Ẹni tó pé àṣẹ pásítọ̀ kò lè má ṣe láìsí kú lójúmọ́, ó kéré ju over 50 òkú ló ń sin lójúmọ́. Nínú ẹ̀ náà níyàwó ẹ̀ ti kú, ó wá kọ orin yẹn jáde pé a fi ọpẹ́ fún Ọlọ́run ní ọkàn àti ní ohùn wa. Òun ló di táwọn akọ kiri níbi ìkómọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ ìmù yẹn, ẹja wá ìtàn wọn àti tó mú orin yẹn jáde, a ó mọ̀ pé a ṣe ìgbàgbọ́ mọ́ lónìí. Ìgbàgbọ́ tá a ṣe lónìí, ìgbàgbọ́ wá gbà kàrà, wá gba búrẹ́dì ni, wá gba dọ́là, wá gba páǹsì, onígbàgbọ́ tá à ń gbé kiri lónìí. Ojúlówó ọmọ Ọlọ́run kò sí ipòkípò tó lè wà tí ò ní fi ọpẹ́ fún Ọlọ́run. A rí i pé Jóòbù náà nígbà tí ìṣòro dé bá, àbí bẹ́ẹ̀ kọ́, tí wọ́n mú ìtàn wọn bá bí àrélù àti àjálù ṣe ń ṣẹlẹ̀, kí ló ṣe? Wọ́n ní ó wólẹ̀, ó sì sin Ọlọ́run, ó wọ́ṣìpù Ọlọ́run. Bíbélì pé nínú gbogbo eléyìí kò sì fi ẹnu rẹ̀ ṣẹ̀ sí Ọlọ́run, kò pe Ọlọ́run ní aṣiwèrè. Ẹ jẹ́ ká kọ́ bí a ti yin Ọlọ́run nínú gbogbo gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tí ojú rẹ̀ wà lára Ọlọ́run, tí ìjọba Ọlọ́run sì jẹ́ ìpòǹgbẹ rẹ̀. Ìkóríta tó wù kó lè wà, ó yẹ kó máa yin Ọlọ́run ni. Orí jẹ o, orí jẹ o, orí mu o, orí mu o, ó yẹ kó ṣe kí ni o, ó yẹ kó yin Ọlọ́run. Torí pé Bíbélì sọ pé àtìpó àti àlejò la jẹ́ nínú ayé. Àríjẹ a ó padà fi sílẹ̀ náà ni. Àrímu a ó padà fi sílẹ̀ náà ni. So èyí ò yẹ kó change nature wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì láti máa fìgbà gbogbo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó rọ̀ wá lọ́rùn àtìgbà tí kò rọ̀ wá lọ́rùn. Ẹ jẹ́ ká kọ́ bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣe tó ṣe pàtàkì gidi gan. Ká máa dúpẹ́ nígbà gbogbo, ká máa yìn nítorí ohun tí ó ti ṣe àti nítorí ọ̀pọ̀ àánú rẹ̀ lórí ayé wa. Pé o sùn ó jí, oore ìkànnì, kì í ṣe ọ̀pọ̀ gbogbo àwọn tí ń sùn náà ni wọ́n ń jí. Kì í ṣe ọ̀pọ̀ gbogbo àwọn tó ń jáde lé ni wọ́n ń padà. Ẹlòmíì náà ó jí láàárọ̀ náà níbi tiẹ̀ náà, á sì jáde, àṣẹ àjáde lọ́rọ̀ mẹ́rin nìyẹn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àìpẹ́ ní yunifásitì kan ní ìpínlẹ̀ wa bíi. Mo rí fídíò yẹn táwọn ọmọ kú, àwọn ọmọ fàyínà yẹ wọn náà ọmọ tó kú. Òbí tó ti rewó lórí wọn, tó ti rò pé kó wọn á jèrè ọmọ, àyè sì pọ̀ ọmọ dá lóró. So kí wá ní tí wọ́n là kọjá tí wọ́n lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn kan ní mọ́tò tẹ̀ pa, Ọlọ́run sì jẹ́ mọ́tò tẹ̀ wọ́n pa. Ó yẹ kó o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn kan ló jáde ní òwọlé mọ́,
Ọlọ́run jẹ́ òsín nínú wọn. Àwọn kan náà jáde náà jí gbé ní ẹkùn bí ẹran bí àtẹ̀yẹ̀ ń kun ẹran ni wọ́n ta orí ta ẹsẹ̀ ta apá àwọn ọmọ èèyàn bíi tiẹ̀. Ọlọ́run jẹ́ yẹ kẹ́gùn sí ọ, ó yẹ kó o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé kó o jẹun kó oúnjẹ yẹn bá ọ lára mu. Àwọn kan jẹ́ wọ́n ṣe jẹ́ báyìí wọn ò tí ì gbé òkèlè mì tí wọ́n fi sọdá sọ̀hún tí wọ́n kú. Ọlọ́run tó jẹ́ kí wọ́n jẹ kó bá ọ lára mu, ó yẹ kó o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So àìlówó lọ́wọ́ rẹ kò yẹ kó o má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àìró jẹjẹ nígbà mìíràn kò yẹ kó gbà ọ láti má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò yẹ kí yẹ jẹ́ ìdíwọ́ fún ọ láti má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ju ọwọ́ rẹ sí Ọlọ́run bí Olúwa ṣe Ọlọ́run mo yìn ọ́ bí ohun tí mo ń là kọjá ò tiẹ̀ tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n mo rò pé olódodo ni ọ́, aláàánú ni ọ́, òjò lóòótọ́, olórí ẹni òjò lóòótọ́, òjò lóòótọ́, ayálámọ̀ ṣàkàtà yàgàdàbà ní gbogbo ọ̀nà mi ló ti jó lóòótọ́, òjò lóòótọ́ Jésù òjò lóòótọ́ ní gbogbo ọ̀nà mi ló ti jó lóòótọ́, òjò lóòótọ́, òjò lóòótọ́, ayáláwo ṣàkàtẹ́líà ní gbogbo ọ̀nà mi ló ti jó lóòótọ́. Torí mo ti ní Jésù lọ́rẹ̀, òjò gbogbo fún mi, òníkan lárẹwà tí ọkàn mi fẹ́, òun ní tẹ́ná ìpàdó ìràwọ̀ òwúrọ̀, òníkan lárẹwà tí ọkàn mi fẹ́, olùtùnú mi lọ́jà ní gbogbo wàhálà, ó ní kíkà níyàn mi lóhùn lórí, òun ní tẹ̀lé ìpàdó ìràwọ̀ òwúrọ̀, òun nìkan lárẹwà tí ọkàn. Olórin yẹn ní mo rẹ̀gbẹ́ mi tó ń salẹ̀ lákìtàn, mo rẹ̀gbẹ́ mi tó ń jẹ̀bọ lórí ta, mo rẹ̀gbẹ́ mi tó ṣe rádaràda kiri, èmi ò ṣe níyìn ọ́ bàbá torí ìrírí tí mo rí làwọn kan rí o, ṣùgbọ́n àánú tí mo rí gbà níwọ̀n kò rí gbà, mo rò àròjinlẹ̀ lórí ayé mi o, ibi òfàánú bá yé mi dé o, àròjinlẹ̀ ni mo rò. Ó yẹ kí inú rẹ máa dùn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Tó o bá ro àròjinlẹ̀, wàá mọ̀ pé ọ̀pọ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ ọdún ìkọ́ ló tún wà mọ́. Ọ̀pọ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ oṣù yìí wọ́n ti kọjá lọ. Ọ̀pọ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá wọ́n ti lọ. Ayé ti gbàgbé wọn. Wọ́n ti kó RIP. Ọlọ́run tó mú kí o wà láàyè. Ẹ̀mí tó wà láàyè ló ń ṣàníyàn pé òun rí jẹ. Ẹ̀mí tó wà láàyè ló ń ṣàníyàn pé kò sówó. Ẹni tó ti kú òun mọ̀ nǹkan kan mọ́. Ọlọ́run tí òjò ti kú. Ọlọ́run tí òjò ti papòdà, ó yẹ kó dúró lọ́wọ́ Ọlọ́run kí inú rẹ kó máa yìn. Psalm 150 Bíbélì wípé ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀, yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀, yìn nítorí iṣẹ́ agbára rẹ̀, yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀, ẹ fi ohùn pè yìn, fi ohùn èlò olórin àti dùrù yìn, fi ìlù àtijọ́ yìn, fi ohùn ọ̀nà orin olókùn àti fèrè yìn, ẹ̀yìn lára àrò olóhùn òkè, ẹ̀yìn lára àrò olóhùn gòrò, jẹ́ kí gbogbo ẹni tí ó ní ẹ̀mí kí ó yin Olúwa, ẹ fi ìyìn fún Olúwa. So orí tán láti pé kó yin Ọlọ́run. Ìṣòro ayé rẹ, ìdààmú ayé rẹ, wàhálà ayé rẹ, gbàgbé ẹ̀, gbé ìtìsẹ́gbẹ́ kan nígbà tí ẹ̀mí rẹ wà, ìrètí wà fún ọ nígbà tí ẹ̀mí rẹ wà, ní onírètí tó pọ̀, ṣùgbọ́n ẹni tó ti kú kò ní ìrètí kankan mọ́. Nítorí yéèyí ó yẹ kó yin Ọlọ́run, ó yẹ kó gbéga, ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí o tó ṣe fún ọ, nítorí pé ó jẹ́ aláàánú, nítorí pé ó jẹ́ olóòótọ́, nítorí pé aláàánú ni yín fi gbogbo ọkàn rẹ yìn, fi gbogbo ayé rẹ yìn. Jésù Olúwa wa.
fún ẹni tó bá ní àròjinlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ, ó yẹ kó kọ́ láti yin Ọlọ́run nínú ìṣòro gbogbo tó bá wà, nínú làkọjá rẹ gbogbo, ó yẹ kó kọ́ láti yin Ọlọ́run, ó yẹ kó kọ́ láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ oore tó ti ṣe fún ọ. Etí kejì kéèyàn sábà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ẹ̀mí àìní ìrònú, bí ènìyàn bá lè ronú jinlẹ̀, amọ̀pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run. Olórin ẹni bí ẹrú bá mọ inú rò, amọ̀pẹ́ dú. Tó bá lè rò dáadáa, kó o rò bẹ̀rẹ̀ ayé ẹ, kó o rò bí tó gbadé, kó tó pé ọjọ́ ọ̀la tó wà fún ọ, wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí náà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Láti òní lọ, ẹ jẹ́ ká fi sí ìṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé nínú ìṣòro tó olùkàn wà, ó yẹ ká máa yin Ọlọ́run. Jésù ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká dé lórí ẹsẹ̀ wa, sọ fún Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́, fún mi ní ẹ̀mí tó ń dúpẹ́. Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi, gbàdúrà bẹ́ẹ̀. Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé rẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run alààyè tí o gbọ́ tán yìí. O lè fẹ́ láti mọ ikọ̀ àti ìríjú Ọlọ́run, tàbí fún àdúrà àti ìmọ̀, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.